done now. Mommy, stop now. Ọmọ yọ ní tẹ́tẹ́ kó sí lọ. Ọmọ ìyá alágbe. Ọmọ yọ ní tẹ́tẹ́. Ọmọ ìyá alágbe. Ọmọ yọ ní tẹ́tẹ́. Ọmọ yọ ní moro. Ẹ ti gbọ́n pa ẹlẹ́run plane. Bèbí kankan ajá. Ẹlẹ́run plane ni kẹ́ ṣe. Fún ó ti gbé yín dèrú tẹ́ ń lọ. Káyọ̀ ọmọ tèmi, ìwà àmúrawọ́ ẹ̀ tọ́kọ̀. Méjì, yes. Abá. Àwọn àgbàlagbà bíi ti mọ́mí ẹ̀ wọ́n máa ń gbé Bible wọ́n wá lo white glasses wọ́n máa underline ọ̀rọ̀ Ọlọ́run mọ́mí ẹ̀ kò jọ pé ń ṣe bára. Bọ̀ mọ́mí follow trend ni. Go! Move! Give me 2 lions, 2 roses, tap. What did you just say now? I'm doing like Grandma. Kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ já mi máa yé dín wé ìdíyẹ o. Ẹ ń ṣolóṣó ni. Ó yá gbé 1.5. Ó ti bàjẹ́ ìjẹsà. Omi pè máa mi ta tẹ́tẹ́. Ó lè tó bẹ́ẹ̀ mọ́mí ṣòwò ni. Àpáńlá olórí burúkú ni Chelsea. Tẹ́tẹ́. Ó lè tó bẹ́ẹ̀ mọ́mí ṣòwò ni. Àpáńlá olórí burúkú ni Chelsea. Yáyé mi o. Yes. 2 roses. More 2 roses. Ìyá òfò tó ń ta tẹ́tẹ́ tó jẹ́ pé gbogbo ní ayé gbogbo inú ilé ló ti fi tíkẹ́ẹ̀tì bàjẹ́. Ṣé ń jẹ́ gbé sókè gbé sílẹ̀ gbé sókè ṣé òun ló bí ọmọ fún ẹ? Tàlẹ́gbí. Martinelli ni. Arsenal. Kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀ náà? Màmí ń ta tẹ́tẹ́ ó dẹ̀ ń kí wọn lẹ́yìn. Ṣẹ́ni tó risk jùlọ ayé ni pé kí ọmọ take risk. Everybody were proud of her because she is a great risk taker. Òròpó lórí burúkú ni ẹ. Ó já wèrè ni ó lè gbàdúrà láyé ẹ̀ kí ìyá ẹjọ́ ní tẹ́tẹ́ ni. Tẹ́tẹ́ tí mọ́mí mi ń tè àti tap tí mọ́mí ẹ̀ máa ṣu ẹnu síwájú. Bàbá ẹgbẹ́ láyàn ẹgbẹ́ bìíní kan ìyẹn ló bẹ́ tà. Gift me, my new gift I don't come o. Mọ́mí ẹ̀ ṣe jọ́ náà. Gbogbo ní ìjàlá ìlẹgbẹ̀rún ọdún o. Èyí tá a bá ti bọ́ kì í ṣe é pọn mi o. Ọ̀run lẹ́yà àdúgbò tí mo sùn bọ̀ gẹ́gẹ́ brẹ̀sẹ̀kú. Ó ní. Alátítọ́ ó ti tó tí wọ́n ti tí wọ́n fi lè ṣe. Ọlọ́run wá parí ẹ̀ máa àti ẹ̀ fẹ́ràn. Mo máa ṣe yín léṣe o. Ṣẹ́rí tí bá tún rí yín lẹ́sítẹ̀tì èmi fúnra mi á fi ojú yín rí màbo. Bóyá ìwà ẹ̀ lè dá mọ́. Bẹ́ẹ̀ni. Tàbí kí n tún ajálẹ̀ fún yín kò sáà tí mi lè ṣe. Kò ẹni tó bá ń parọ́ ló máa lo left ọ̀gá dé láì ọ̀gá tí wọ́n lé kulé tán láwọn lájà nígbà tó sọ̀rọ̀ dọ̀ ṣé èmi kọ́ ni mo gbó mo ṣe àwọn tó ń bọ̀ gún ọba ti pa mí njọ́ kan. Ṣé ẹ rí gbogbo àìsàn tí ẹ bá gbé lọ sọ́sítítù tí a máa fi ní ẹ lọ fẹsẹ̀ ilé tọ̀ èmi gangan ni ẹ ń pè ní ẹsẹ̀ ilé. Ẹ gbà mí kí ló ṣẹlẹ̀? Àwọn yìí ni mo gbọ́ gbogbo ilé wọ́n mi títí wọ́n wọ́n pé kí ló ṣẹlẹ̀ pé kí n má dá yìí dá gbogbo nǹkan tó ń lọ ní ìgboro. Àfi bí Táíwò lolú ṣe dé èèyàn kọ́ rò ohun tó jíṣẹ́ fún un mo ní mẹ́sẹ̀jì yìí ó dà ipò lè díẹ̀ ń bá kó wọn lọ sọ́dọ̀ pásítọ̀ ẹ tójú bọlé ọ̀dọ̀ pásítọ̀ ṣọ́ọ̀ṣì wa. Kí ló ń ẹbọ kí ló ń ètùtù orógbó lẹ fẹ́ ni àbí obì àbàtà. Ṣẹ̀rí lè tó wà yìí o kò kàn mí o. Aláǹtà sọ fáwọn ọmọ yìí nù wọ́n ti dá wàhálà lẹ̀ báyìí ìyá ni ògbẹ́bẹ̀ yìí á fi ìbúrọ́ lẹ̀wọ́ wọ́n lébùrẹ́ sóúnjẹ àwọn mi ò kó pé bóyá torí pé mi ò fi tọ́mtọ́m kún. Ṣé kọ́kọ́ mi yóò ní ọ̀sà? Bóyá owó tó bá kù lọ́wọ́ yín tẹ̀sí wọn mọ́tò kù kẹ́yẹ́ kó lọ ra pálí jẹ́lu sí nǹkan torí tí ọ̀sà bá gbé torí pé èmi máa ń ṣe 001 101 000 tẹ́kọ̀ ọjọ́ kejì ni mo kàn máa rí níbọ̀ lẹ́yìn ìgbà tó bá ti bá mi jà torí tó bá bá mi jà máa padà lọ gbàdúrà sí ọmọ ní kán wá bẹ́ẹ̀ mi wọ́n máa wá bẹ́ẹ̀ mi wọ́n máa ń fi oúnjẹ bẹ́ẹ̀ mi. Àwọn mẹ́ta kan ni bàbá yín ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n wá pawọ́ pọ̀ a sì gbọ́dọ̀ jáwọ́ wọn. Ẹ wo bàdà bẹ́ẹ̀ bábúrò yìí sọ̀rọ̀ o wọ́n lè jagun o. Rúkà kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ jọ́ ọ. Òun náà ni mo sọ fún ọ pé ọ̀rọ̀ tí bàbá wa sọ pé ká lọ fọkàn balẹ̀ pé agbára àwọn gbé wọ́n gbọ́dọ̀ sọ wípé àwọn òdì solutions. Mo parí mọ́ sí fìlà o. Wọ́n parí o. Ogos. Very nice. Ṣé tó bá ní pé ká da éèjì àwọn tún sílẹ̀ ká tún ṣá ṣó fẹ́ jù wọ́n lọ ni kì í ṣe pé kíní ló fi dájú oge.
ìbọn. ìyá arúgbó. ìyá arúgbó yẹn yìnbọn fún Fẹ́mi àti Ìwà. mama ẹ má sọ mi. ọ̀nì wàrà kàdé ó fẹ́ lọ rèé fojú rẹ̀ kò dé o yan bí lónú dé ọmọ ẹranko àgbọn àti ní ọmọ yìí ọkà. iṣu ẹni bàtà ṣe ló yẹ ká dáwọ́ bò. ara ń yẹ ni wọn kì í ṣáàkùn bẹ́ẹ̀ wọn kì í fẹ́ jẹ̀yàn bọ̀rọ̀. nínú sinimá Enunjawaya àti àfọwọ́ káìlà lókè òkun tó kọ ogún ebè tó lógójì ebè. ó wà bí òní pa ọkùnrin o. ogún ebè oyún tẹ̀rọ ogún tó kù. abẹ́mi àti ẹ̀ ti ṣù wá ta a ò lè dáwọ́ bò jẹ. ọ̀rọ̀ àwọn èèyàn wa lókè òkun tí wọn kì í lè pàṣẹdọ̀lé wọn mọ́ra. ẹ wá wo ohun ojú Mukaila rí lọ́wọ́ rẹ̀. dàwí fún ládìlá fi ń sọkún dàwí fún ikọ̀ ló fi ń sọkún dàwí fún oníyàyà ló fi ń sàdọ́ta. ṣẹ́ láwọ̀ ọ̀gbọ̀nọ̀. àrínájà sẹ́rẹ́ gbọ́dọ̀ tẹ̀ ẹ́ dáa kan a fi máa ń jọ̀ka ni. tó bá wọn fi jẹ. ìjọ kò máa wèrè wọ́n tẹ̀ka lọ báyìí ni táàdé lò. chicken náà mo kò fẹ́ ṣe sí wọn. I want to eat shawarma. ara kan mi ò wé kankan. tẹ́ ẹ bá mọ̀ jà ẹ mọ̀ sá. tó ń gbà màlá ní ṣìǹdàkọ̀ rọ̀mọ́ mi kì í ṣàmàlà kára ló fẹ́ jẹ. ìyàwó ẹ̀ nìkan náà ni wàá núwọ̀ ló ń ṣe mí èjì Wunmi jẹ́ èso tọrọ fún ẹ ṣé orí bóyá wà ó sì pupa kò rówó para o kò rówó ra kírímù báláyé tiẹ̀ ní. ó dá mi lójú mo mọ̀ ni pé ògo owó lọ̀rẹ́ wọ́n ó ṣe. ọ̀rẹ́ mi tọrọ bá ti kàn la mo mọ dì. kán lè mọ̀ pé àjọra wa ni. ara ti ń ru èmi bí ṣe ń ṣe yìí. ẹja wà lọ. ta ó jẹ ayé òní fìbànújẹ́ bàjẹ́ mọ́ wa lọ́wọ́. sinimá Enunjawaya ní kẹ́kọ̀ọ́ kẹ́ ṣàbíyẹ̀ wìtìwìtì. àwọn àgbà òṣèré tí wọn kò wà ní. lẹ́kàn Látúnjí. láńkó ọmọọba Dubai. àbínújà. lókè Arẹ́gbẹ́ṣọlá. àbàbà onímàgùn. àbáyọ̀mí òkègbèmí Mr Mighty. wàyídẹ̀ bàmídúgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. produced by àbáyọ̀mí òkègbèmí Mr Mighty. written and directed by SS Olóyè TGD. àyà sinimá yìí lórílẹ̀‐èdè Libya àti orílẹ̀‐èdè wa Nàìjíríà. àwọn sinimá yìí lórí YouTube Mighty Play TV. ẹ like ẹ subscribe kẹ́dẹ̀ comment. ohun ojú Mukaila rí nínú sinimá Enunjawaya yìí. mo fẹ́ dájà lẹ̀ láàrin ìjọba àtológun. I will call my lawyer bí àṣà àwọn ọmọ kan wọ́n ní tílẹ̀ bá ti mọ̀ wọn àpèdí làwọn. ṣé wọ́n ń di èyí náà padà tó papọ̀ àbí kan ṣe é ni. torí Ọlọ́run o gbogbo wèrè tó ń bá mi ṣe nínú ilé yẹn tí mò ń wú ẹ̀ tó ń bá dọ́dọ̀ ẹ̀wò níta yìí máa nú ẹ̀ bá bless wọ́n máa wọ́n mi lé ẹ lórí ni. owó àti ta ni. ẹ̀mí àti ẹni wọn. ẹja bá ń sinwi kọ́ wojú olówó ẹ̀. ìwọ àti ta ni. ẹ̀mí àti ẹ̀. ta ló fẹ́ nù fà bless. ìwọ ni. orí mi ní bẹ́ẹ̀bì. ní ìsìn ìṣẹ́yìn méjèèjì tẹ́ ẹ̀fẹ̀ gbọ́nà sí mi lẹ́nu mi ní máa mọ̀ kó ti máa ṣe. calm down ti rojú. Very useless man. Ṣé ẹni bí ó ṣe wà ẹ̀ máa ń bẹ̀ṣẹ̀ ọ̀pọ̀ lọ sẹ́wọ̀n tó bá tún dé ẹ̀wọ̀n ọ̀tàn máa sí ẹ̀wọ̀n wá fún ẹ tó bá tún wá sọ pé orí ìyá ẹ̀ kò pé máa tẹ ọwọ́ ẹsẹ̀ wá nà ìyá ẹ̀ bàjẹ́. ó tọrọ sọ pé kí ká sọ òun o jọ torí Ọlọ́run Lámídé kí ni gbogbo eléyìí tó ń bóbìnrin kò yìí náà. sọ̀rọ̀ inú ẹ̀dẹ̀ ń bí mi lẹ́gbẹ̀ẹ́ kí n mú kò kí n pàgọ́ wọn ní orí kéjẹ̀ tún jáde ní bírèdì. àfi ní pé àfi èèyàn pé èèyàn. ó máa ra ọkọ̀ sọ́ọ̀bà tẹ̀wọ́ lù. ó gbà ẹ́ gbọ́ láti tún àmì yẹn. nǹkan wọ́n ń pè ya Túndé ní ọ̀rẹ́ ní pé ẹ̀ àgàn. lánàá nìyẹn ṣẹlẹ̀ o èní sìn mo ti ń bá I love you. tó bá dẹ̀ sáàkì ó dá mi lójú pé mi ti máa kọ́ sáàkì ẹ̀jẹ̀ rẹ̀. lákọ̀ ọ̀bẹ pẹ̀. ẹ má pè lákọ̀ ọ̀bẹ. akọ̀ ọ̀bẹ balẹ̀ lọ́mọ mi gbé wálé fẹ́ mi. What do you mean? ṣé mọ́mísì tèmi ló.